Mo kí yín o ní gbogbo ibi tẹ́ ẹ ti lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi. Abíọ́dún lèmi ń jẹ́, bàbá tó bí mi ló ń jọ́ Láwuyì. Kíkẹ́ Olóbùrò ni mo pe léyìí níbi tí mo ti ń ka ọ̀kan òjọ̀kan ìwé aládùn fún yín. Ìwé tá à ń kà lọ́wọ́ náà ni àkọlé rẹ̀ ń jẹ́ Adìẹ bà lókùn. Bíọ́dún Ọláwuyì náà ló kọ ọ́. Orí karùn-ún la ó ti máa tẹ̀síwájú o. Àkọlé tó ń bẹ níbẹ̀, òwò tóbìnrin ò ṣe rí. Òwò tóbìnrin ò ṣe rí. Ẹ wá nǹkan fìdílé o, kájọ máa gbádùn rẹ̀ síwájú sí i. Kùkúmọ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní gáràjì ọ̀nà Benin. Àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní gba tirẹ̀ ní gáràjì náà. Kódà kò pẹ́ púpọ̀ rárá tó fi di ìlú mọ̀ọ́ká. Ó gbajúmọ̀ ju ìsáná ẹlẹ́ta lọ. Nígbà tó tó àkókò kan, Kùkúmọ́ kó àwọn kan sòdí, wọ́n sì jàgbá gáràjì náà lágídí. Èyí ló sọ Kùkúmọ́ di olórí lásìkò náà. Gáràjì ọkọ̀ náà bẹ̀rẹ̀ sí ní gbèrú, nǹkan sì ń lọ létòlétò. Ní ọjọ́ kan, Kùkúmọ́ àti Paramọ́lẹ̀ lọ wo Ojúlarí ní àgbélé. Ara Ojúlarí ti ń yá díẹ̀díẹ̀. Kùkúmọ́ ní, Ojúlarí, ojú rẹ rèé, ká sáà dúpẹ́ f'Elédùà pé ẹ̀mí rẹ sì wà. Òròmọdìyẹ tí yóò kọ láyé, àṣà ò ní gbé ní kékeré. Ojú tó bá sì ríbi tí kò fọ́, ó ń bọ̀ wá ríre nígbẹ̀yìn ni. Ire ti wá dé báyìí. Ìwọ ni kó o sara gírí kí o máa bọ̀ ní ìgboro ọ̀rẹ́, kájọ máa gbádùn lọ lọ́hùn-ún bí ìranú ṣúgà. Wò ó, lọ́wọ́ tí mo wà yìí, n ò mọ ìlà tí owó kọ. Mo lè fi gbogbo ẹnu sọ fún ọ wípé owó ń bẹ lọ́wọ́ mi bíi ṣẹ̀kẹ̀rẹ̀ báyìí. Ìwọ ló kù sí lọ́wọ́ o. Wò ó dákun, níbo ni mo ti lè dáwọ́ tẹ́lẹ̀ níhìn rí? Ojúlarí ní, àwa ò nílé ìgbọ̀nsẹ̀ níhìn o. Ẹ wo àdá lórígun ilé lọ́hùn yẹn, kí ẹ rìn sínú igbó lẹ́yìn lọ́hùn. Àrà tó bá wù yín lẹ lè dá níbẹ̀. Kùkúmọ́ dìde nílẹ̀, ó kọjá sẹ́yìn kùlé ní tirẹ̀. Paramọ́lẹ̀ náà dìde, ó yọjú láti rí i pé Kùkúmọ́ ti rìn jìnnà dáadáa. Ó padà sórí ìjókòó, ó ní, wò ó Ojúlarí, òkú yíyọ Ọlọ́run, ọ̀rọ̀ onílé ibi tó bá ti bá ní là á ti sọ. Àṣírí sì ni mo fẹ́ kí ọ̀rọ̀ náà jẹ́ láàrin èmi pẹ̀lú rẹ̀. Sórí iṣẹ́ ilé ìfowópamọ́ tí a lọ ṣe tó dá owó lẹ̀ báyìí, mo rí owó díẹ̀ gbé níbẹ̀, mo sì ti lọ gbé e pamọ́ síbì kan. Mo fẹ́ kí ara rẹ yá dáadáa kí n tó ṣàlàyé fún ọ ni kò jẹ́ kí n ti sọ fún ọ látìgbà yìí wá. Mo sì ń gbèrò láti sá lọ kúrò ní gbogbo agbègbè yìí pátápátá. Mo fẹ́ fi iṣẹ́ burúkú yìí sílẹ̀, mo sì ń fẹ́ kí a jọ sá lọ ni. Jọ̀wọ́ ro ọ̀rọ̀ náà wò dáradára. Má dá Kùkúmọ́ lóhùn rárá o. Má sì tẹ̀lé gbogbo ohun tó ń bá ọ sọ. Ajẹgbodò ni, ó ń wẹ́ni kúnra. Dàbí mo ti dà olókè ilẹ̀ tí tutọ́ sínú àmù. Èmi ló yẹ kí n jẹ alága ní gáràjì wa yẹn lẹ́yìn tí a gba gáràjì náà lágídí. Ṣùgbọ́n n ò fẹ́ kí ètè àti èrò tí mo ti pa sílẹ̀ ó dàrú ni mo ṣe yẹ̀ ẹ́ fún Kùkúmọ́. Ó sì rò pé inú rẹ̀ mi ló tó bẹ́ẹ̀. Kò mọ̀ pé àti sálọ mi ló fa sábàbí. Ṣó mọ̀ pé ẹni tí a ó bá tà ṣe là á kọ́kọ́ bọ́ ọ yó. Wàhálà lónìí, ìjẹ̀gbọ̀n lọ́la sì ni ọ̀rọ̀ gáràjì tẹ́lẹ̀ náà. Wò ó, àbọ̀ mi rèé o. Ojúlarí dákẹ́ lọ gbárí. Ó jọ pé ó ń yiri ọ̀rọ̀ náà wò dáradára. Ẹ̀kan náà ló mí délẹ̀, ó ní, ẹ wò ó ọ̀gá Paramọ́lẹ̀, ẹ má wulẹ̀ sọ̀rọ̀ jù. Bó bá ti yé eégún, ó ti yọ́ ọ̀rẹ́ nìyẹn. Ibi tó bá wu ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí. Ibi tó bá wu olówó ẹni ní rán ni lọ. Ohun tẹ́ ẹ bá fẹ́ ni mo bá yín fẹ́. Ṣé ẹni tó fi mí sílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ lẹ rò pé n ó tẹ̀lé? Èmi kọ́. Ojú ayé ẹni là á mà kù sí ẹni. Ojú tí yóò bá ní kalẹ̀ kò yẹ kó máa fàárọ̀ sí pin. Ṣé ẹ rí èmi tí ẹ ń wò yìí? Ajá ni mí, n ò jẹ́ gbàgbé olóore ẹ̀kọ́. Àgùntàn mi ò jẹ́ gbàgbé orí ilé rí bọ̀rọ̀. Olóore mi ni yín, n ò sì ní fojú olóore gúngi. Ẹ̀yin ni mo mọ̀ ní tèmi báyìí. Ibi àsùpá bá sì lẹ́ni sí, ibẹ̀ ní kọ̀dí sí bó bá fẹ́ jó. Básìkò bá ti tó, ká máa lọ. Paramọ́lẹ̀ ní, o káre láyé, o kú àròjinlẹ̀, yóò sì dára fún ọ. Àṣẹ. Ẹ dákun, ibo lẹ pówó ọ̀hún wà rí? Paramọ́lẹ̀ dáhùn ó ní, ọ̀wù, inú ìlú yìí náà ni. Kódà bó bá fẹ́ kí n mú ọ débẹ̀, kò ṣe nǹkan kan. Ojúlarí ní, kò burú, ẹ jẹ́ ká lọ. Paramọ́lẹ̀ dáhùn ó ní, rárá o, a ò lè lọ báyìí, torí pé Kùkúmọ́ yóò máa funra sí wa. Ojúlarí ní, ó dára, ìgbà wo la ó wá lọ? Paramọ́lẹ̀ dáhùn ó ní, ìgbà tí ààyè rẹ̀ bá yọ náà ni. Ó lè ṣòní, ó sì lè jẹ́ ọjọ́ mìíràn.
ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni pé a ó sáà lọ. Ojúlarí dáhùn ó ní kò burú o, ẹ̀yin onísùúrù ni Ọlọ́run wà. Kòkúmọ́ wọlé padà, ó dá àdá padà sí ibi tí ó ti mú. Ó ní ẹ wò ó, èmi fẹ́ lọ mu ìgò méjì ní ilé ọtí tó wà lọ́hùn yẹn ní tèmi o, ààyè wà fún ẹni tó bá fẹ́ ká lọ sá. Ó jáde lọ ní tirẹ̀, kò tilẹ̀ wẹ̀yìn rárá. Paramọ́lẹ̀ ní à ń yẹra fún wèrè, wèrè tó ní bí a bá dókè odò ká dúró de òun. Wò ó Ojúlarí, ibi a fẹ́ gbin obì sí, obì ti lalẹ̀ wù níbẹ̀ báyìí, ká yára máa tún ìdí rẹ̀ ṣe ni, jẹ́ ká máa lọ ní tiwa, bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́. Ojúlarí yára dìde nílẹ̀, ó mú bùbá kan lórí ìkọ́, ó jù sọ́rùn, wọ́n sì tẹ̀lé ara wọn jáde lọ. Ó tó 30 ìṣẹ́jú kí wọ́n tó padà dé. Wọ́n bá Jagunlabi àti Kòkúmọ́ nínú ilé. Kòkúmọ́ ní Paramọ́lẹ̀, ibo ni ìwọ àti Ojúlarí rí lọ ná, ẹni tí ara rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń yá. Paramọ́lẹ̀ dáhùn ó ní ọ̀dọ̀ dókítà náà la sáré lọ. Kòkúmọ́ ní ẹ ò wá lè sọ fún mi. Paramọ́lẹ̀ dáhùn ó ní n ò fẹ́ dí ọ lọ́wọ́ ni kò jẹ́ kí n pè ọ́. Kòkúmọ́ ní jẹ́ kí a máa lọ sí àdúgbò tiwa o, ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán, ẹni abíire kì í rìn rú. Jagunlabi mọ̀ pé irọ́ ni Paramọ́lẹ̀ ń pa pé ọ̀dọ̀ dókítà ni àwọn lọ, torí òun àti dókítà ni wọ́n jọ lọ sí gáràjì ọlọ́dẹ kí Paramọ́lẹ̀ àti Kòkúmọ́ tó dé. Dókítà sì ti sọ fún un pé ó di alẹ́ kí òun tó dé, àti pé bí òun bá ti ń bọ̀, ọ̀dọ̀ wọn ní àgbélé ni òun yóò máa gbàbọ̀ tààràtà láti wá wo Ojúlarí. Kò sọ̀rọ̀, nítorí ibi tí a bá fi ẹlẹ́mọ̀ sọ́sọ́ ibẹ̀ ní í sọ́. Ó rò ó wípé ó ṣàyè Paramọ́lẹ̀ ìdí tó fi parọ́. Kòkúmọ́ ní wò ó Ojúlarí, bí àlàáfíà bá ti dára rẹ dáadáa, kí o tètè máa bọ̀ ní ọ̀rẹ́, àwa ti ń lọ o. Kòkúmọ́ àti Paramọ́lẹ̀ dìde nílẹ̀, wọ́n sì dágbére pé ó dìgbà kan ná. Jagunlabi sì wọ́n dé ìta kó tó padà, wọ́n sì ju ọwọ́ sí ara wọn. Jagunlabi padà sínú ilé, kò lọ sí yàrá ibi tí Ojúlarí wà rárá, yàrá tirẹ̀ ló gbà lọ. Bí owó bá dé ọwọ́ ẹni, ìwà oníwà ni èèyàn ń hù. Nígbà tí ó tó àkókò kan, bàtà bẹ̀rẹ̀ sí ní ta àwọn ènìyàn gáràjì tí Kòkúmọ́ ti jẹ alága lẹ́sẹ̀. Ìkùnsínú sì bẹ̀rẹ̀ sí ní wáyé pé gbogbo owó ẹgbẹ́ ni Kòkúmọ́ ti ṣe ní báṣubàṣu tán. Àwọn kan nínú àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ ọn. Bẹ́ẹ̀ ni àwọn kan ń rọ àwọn ọmọ ẹgbẹ́ pé kí wọn ó bomi sùúrù mu nítorí àsìkò Kòkúmọ́ gẹ́gẹ́ bí alága kò ti fẹ́rẹ̀ẹ́ tán. Bí àsìkò bá ti tó, síbi ká yan ẹlòmíràn ni. Ṣáàlà ni ẹnìkan kì í lólé ayé gbó. Ní gbogbo àkókò yìí, Kòkúmọ́ ti kọ́ ilé ńlá kan sí àdúgbò Bókotilé. Ilé aláràbarà ni. Ojoojúmọ́ sì ni àwọn aláwo àti àwọn aláàfáà máa wá bẹ̀ wò nílé. Bóyá èyí ló fa ìwà kò kàn mí àbí ta ló fẹ́ mú mi tí ó ń hù, kò sẹ́ni tó lè sọ, torí pé gbogbo ìgbà ni páàgùn máa ń gùn ún. Ó ti di ẹ̀rù jẹ̀jẹ̀ sí àárín ìlú. Paramọ́lẹ̀ ò sí bí ẹni pé òun rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Ìlú máa jó lọ, mò ń wẹ̀yìn rẹ ló ń lù fún Kòkúmọ́. Ṣé orúkọ tí a ó bá sọmọ ẹni, inú ẹni ní gbé. Kòkúmọ́ náà ń jayé ọlọ́ba, ó sì ti ní ọ̀rẹ́ tó pọ̀ jaburata. Àwọn aríribánijẹ, abàgbọ̀n ṣàlẹ̀ wórómù wórómù. Òun náà ń náwó yàfùnyàfùn bí ẹlẹ́dà, ṣé àpà kò mọ̀ pé ohun tó pọ̀ á máa tán. Bí àwọn ènìyàn ti ń pariwo tó, síbẹ̀ Kòkúmọ́ sì ní àwọn ọmọ ẹ̀yìn onípáǹlé lẹ́yìn rẹpẹtẹ. Ṣé ohun tó bá kọjú sí ẹnìkan, èyí ní kọ sí ẹlòmíràn bí ìlú gángan. Ìgbà tí àsìkò Kòkúmọ́ parí gẹ́gẹ́ bí alága, ó ní dandan àfi bí òun bá tún jẹ alága náà lẹ́ẹ̀kejì. Àwọn èèyàn fà á kékọ́rí pé kò sí ohun tó jọ ọ́. Kòkúmọ́ náà fọnmú, ó ní dandan àfi bí òun bá jẹ alága lẹ́ẹ̀kejì. Àwọn àgbẹ̀gbẹ́ gbé sí ìpàdé wípé kí àwọn fi sílẹ̀ pé ìbò ni àwọn yóò fi yọ dànù bí ẹni yọ jìgá. Bí wọ́n ti ń gbèrò tiwọn náà ni Kòkúmọ́ ń gbèrò tirẹ̀ ní ìdákọ́ńkọ́, pé kàkà kí eku má jẹ sèse, yóò fi ṣe àwàdànù ni. Ó bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ọjọ́ ìdìbò pé ohun tó bá gbà ni àwọn yóò fún un. Ọjọ́ ìdìbò pé èrò pọ̀ lọ bìbà bí bàbá èṣùá. Wọ́n lọ jàǹtìrẹrẹ bí ọmọ eṣú. Wọ́n ṣe ṣáálálú lọ bí omi òkun. Gbogbo wọn ló tò wámúwámú bí ọmọ ológun. Ẹlòmíràn mú agbo òrùn lọ́wọ́, ẹlòmíràn ò tiẹ̀ bìkítà. Àwọn kan gbé àga ìjókòó oníke lọ́wọ́ láti fi jókòó nígbà tí dídúró bá sú wọn. Àwọn kan gbé omi inú ike lọ́wọ́. Bẹ́ẹ̀ ló mímu ẹlẹ́rìndòdò ń bẹ lọ́wọ́ ẹlòmíràn. Ó jọ pé ètò ìdìbò ń jẹ wọ́n lógún gidigidi.
oòrùn mú bí ẹni wípé àràǹgbẹ̀yìn rẹ̀ ní ti ọjọ́ náà. Àwọn tó ní agbo oòrùn ga agbo oòrùn wọn sórí, àwọn tí ò ní ò tilẹ̀ bìkítà fún oòrùn náà, ó yá wọn lára ju òjò lọ. Gbogbo wọn ló ń làágùn yọ̀bọ̀, síbẹ̀ wọ́n dúró wámúwámú bí ọmọ ológun sínú oòrùn náà. Wọ́n ń retí àsìkò tí ètò ìdìbò náà yóò bẹ̀rẹ̀. Aago 11 àbọ̀ ni ètò ìdìbò náà bẹ̀rẹ̀, ó sì tó aago 4 ìrọ̀lẹ́ kí ètò ìdìbò náà ó tó parí. Àwọn ènìyàn tó dìbò ọ̀hún wulẹ̀ lọ sílé bí wọ́n ti dìbò tán, kó wa wọn lọ wá ibìkan jókòó sí kí wọ́n lè ka ìbò náà lójú wọn. Ṣé ojú àwo làwo fi ń gbọbẹ̀? Ẹni tí ò bá sí nílé ni ewúrẹ́ rẹ̀ máa ń bí ọ̀kan ṣoṣo. Aago 4 kọjá ìṣẹ́jú 15 kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ka ìbò tí wọ́n dì. Pẹ̀wù ní ìbádún, àwọn èèyàn tún pẹ́. Àwọn géńdé 6 kan sì ń yabọ̀ ní ibi tí àpótí ìdìbò wà. Wọ́n fẹ́ jí i gbé. Bìrí ni díẹ̀ lára èrò tó ti ń sálọ tẹ́lẹ̀ tún yíjú padà. Pẹ̀wù, pẹ̀wù, pẹ̀wù ní ìbọn bẹ̀rẹ̀ sí ní dún lára àwọn ènìyàn tó ń sábọ̀ wá bá àwọn tó fẹ́ jí àpótí ìdìbò gbé. Ẹsẹ̀kẹsẹ̀ ni èèyàn 3 ti lulẹ̀ gbìí tí wọ́n sì ti kú kíákíá. Àwọn tó ń sábọ̀ ò torí ẹ̀ sá padà. Pátápátá là á fọ́jú ni wọ́n fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe. Èrò àwọn tó fẹ́ jí àpótí ìdìbò gbé ò rí bí wọ́n ti rò pé yóò rí rárá. Ìgbà tí wọ́n rí i pé àwọn ènìyàn wọn ò fẹ́ gbà, kíá ni wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n kán lùgbẹ́. Wọ́n lé wọn ṣùgbọ́n wọn ò bá wọn. Nímọ̀nà wá ni wọ́n ti fi ọ̀rọ̀ ń tó àwọn agbófinró létí. Àwọn agbófinró ló sì wá palẹ̀ òkú 3 tó wà nílẹ̀ mọ́. Àwọn náà ló sì dúró tì wọ́n tí wọ́n fi ka ìbò náà tán. Wọ́n sì kéde pé alàgbà Kògbérégbè ló jáwé olúborí. Kòkúmọ́ fárígá, ó ní ẹni tí wọ́n ló wọlé kàn wọlé sápò ara rẹ̀ ni, nítorí wípé òun Kòkúmọ́ ò ní ibì kankan rè. Ó ní bí òun bá sì ní kí onítọ̀hún ó sún tí kò bá sún, òun ṣetán àti rán an ní ìwo ẹṣin. Ìlú bẹ̀rẹ̀ sí ní dàrú gùdùgùdù. Láàárín ọjọ́ 3 tí wọ́n kéde èsì ìdìbò ọ̀hún, èèyàn 10 ló ti dèrò ọ̀run àpàpàǹdodo. Ìròyìn ti ka kábíyèsí àti àwọn agbófinró pé Kòkúmọ́ ló ń dà lúrú. Ẹsẹ̀kẹsẹ̀ ni kábíyèsí ti gbé oníṣẹ́ dìde pé kí wọ́n lọ pe Kòkúmọ́ wá kó wá wí tẹnu rẹ̀. Kòkúmọ́ rán àwọn oníṣẹ́ ọba padà pé kí wọ́n lọ wí fún kábíyèsí pé kó fi ọwọ́ mọ́ ààfin rẹ̀, kí òun Kòkúmọ́ náà ó fi ọwọ́ mú ilé òun. Ọ̀rọ̀ náà ka kábíyèsí láyà. Ó ránṣẹ́ sí DPO ọlọ́pàá. Aago 12 alẹ́ kọjá ìṣẹ́jú 2. Alàgbà Kògbérégbè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí alága àwọn onímọ́tò ní gáràjì ọ̀nà Bẹ̀ní wà nínú pálọ̀ rẹ̀ níbi tó ti ń wo ìròyìn lọ́wọ́. Ìyàwó àti àwọn ọmọ rẹ̀ méjèèjì ti wọnú ilé lọ ní tiwọn, wọ́n sì ti sùn. Lójijì ní iná ọba lọ pí. Kògbérégbè dìde nílẹ̀. Ó pa tẹlifíṣàn lára ògiri. Ó sì pa iná ọba náà lára ògiri kí ó tó wọnú yàrá lọ. Bí ó ti dé yàrá, ó ṣàkíyèsí wípé gbogbo ilé tó kù ní agbègbè ló níná. Ó ní èyí ti jẹ́, àwa nìkan ló jọ pé a ò níná. Ó padà sí pálọ̀. Ó ṣí ilẹ̀kùn tó jáde sí ìta. Ó gbọ́ tí ajá wọn bẹ̀rẹ̀ sí ní gbó. Ó ní kí ni ajá yìí tún rí lálẹ́ yìí tó ń gbó báyìí. Ìhàlẹ̀ rẹ̀ tiẹ̀ sì kú púpọ̀ jù. Bẹ́ẹ̀ náà ló ṣe ní alẹ́ ìjẹrin tí mo jáde wá wo ohun tó rí tó fi ń gbó, tí mo wá rí wípé ọ̀rá kan dúdú báyìí tí afẹ́fẹ́ ń gbé kiri ló ń gbó. Ó lójoojú ta ní dáálẹ̀ lọ. Bóyá èkúté sì ni ọ̀lẹ rẹ̀ rí ní alẹ́ òní tó fi ń gbó, ta ló mọ̀. Ó jáde sí ìta. Ó lọ tààrà sí ibi tí mítà wọn wà. Ó tan iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀. Ó sì rí i pé iná mítà ọ̀hún wà ní pípa. Ó ní èyí a ti jẹ́. Bóyá iná tí àwọn oníná yìí mú wá ti lágbára jù ló jẹ́ kí iná mítà yìí ó pa ara rẹ̀. Ó tan iná náà padà. Ó sì ń padà wọ inú ilé lọ. Ó dé ibi tí ajá rẹ̀ ti ń gbó. Ajá náà ò gbó mọ́. Ó ti sùn sílẹ̀. Alàgbà Kògbérégbè rọra rẹ́rìn músẹ́. Ó ní ohun tó ń ṣẹ̀rù bà ìwọ ti lọ àbí. Ó wọnú ilé lọ. Ó sì ti ilẹ̀kùn náà pa. Ìgbà tó dénú ilé, ó fura wípé òun kò fìrí nǹkan kan. Ó tan iná lára ògiri. Ó sì rí àwọn àlejò ọ̀ràn 4 lórí ìjókòó. Ó ní ta lẹ béèrè nídà yìí àti pé ibo lẹ gbà wọlé. Ọ̀kan nínú wọn dá lóhùn. Ó ní wò ó Kògbérégbè àbí kí ni wọ́n ti ń pè ọ́. Ibi tó bá wù wá la lè gbà wọlé. Wọ́n ní kó o yọwọ́ yọsẹ̀ kúrò nínú ipò alága kó o lè jayé pẹ́. Ó kọ̀ jálẹ̀. Ó ní dandan ìwọ la alága tuntun.
wọ́n kìlọ̀ fún ọ títí o kọtí ikún. Erin tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ sí ìwo rẹ̀ lọ. Wọ́n ti sanwó ẹ̀mí rẹ̀ fún wa o, òní dandan sì ni. Ẹ̀rù bà alàgbà kò gbèrègbè. Ó ní ẹ dákun, ẹ foríjì mí. Kódà n ò tún dá sọ̀rọ̀ ẹgbẹ́ mọ́ láéláé. Bílẹ̀ yìí ò bá wọ̀ mọ́, máa gboko ibòmíràn lọ. Ẹnìkan tún dá lóhùn pé, wò ó arákùnrin, àsìkò ìrònúpìwàdà kò sí mọ́. Pẹ̀wù ní ìbọn dàn lára alàgbà kò gbèrègbè. Ó nalẹ̀ gbìyì, ó sì bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pìpì. Ẹ̀kan náà ló dúró jẹ́, kò sì gbọ̀n pìpì mọ́. Ẹlẹ́mìí ti gbà á. Ìyàwó alàgbà kò gbèrègbè sáré jáde láti inú yàrá sí pálọ̀. Ó rí ọkọ rẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. Ó ń sáré bọ̀ lọ́dọ̀ ọ̀kan nínú àwọn tó yìnbọn pa ọkọ rẹ̀. Ìbọn tó dún pẹ̀wù, ṣùgbọ́n ìbọn yìí ò bá. Ó di yín mọ́ ẹni tó yìnbọn náà fún ní etí. Ó sì rún etí náà jẹ bí ẹni jẹran. Onítọ̀hún pariwo tòò. Ó gbé ìdí ìbọn wọ́ rẹ̀ sókè. Ó sì fi gbogbo agbára jàn án mọ́ obìnrin yìí lórí. Obìnrin náà bá ìdí lọlẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ló sì dèrò ọ̀run. Ẹ̀jẹ̀ ti wẹ ọkùnrin tí wọ́n gé létí jẹ náà látòkè délẹ̀. Ó bọ́ aṣọ rẹ̀. Ó fi ọwọ́ kan mú aṣọ náà mọ́ etí láti lè dín ẹ̀jẹ̀ tó ń dà díẹ̀. Ọ̀kan nínú wọn tún wọ yàrá lọ. Ó bá àwọn ọmọ méjì lórí ibùsùn. Kò rò pé ẹ̀ẹ̀mejì tí ìbọn fi dún pẹ̀wù pẹ̀wù. Àwọn méjèèjì sì tójú oorun dójú ikú. Ọkùnrin náà ní ọ̀gá kúkú ti sọ wípé a ò gbọdọ̀ ṣẹ́wọ̀n kú ẹyọ kan ṣoṣo. Láàárọ̀ ọjọ́ kejì, òkìkí ikú alàgbà kò gbèrègbè ti kàkà gbogbo ìlú. Àwọn ènìyàn sì ń sọ káàkiri pé kò sí ẹni méjì tó lè ṣiṣẹ́ náà tó tayọ Kòkúmọ́. Gbogbo ìlú ló sì ń gbé e ṣépè. Àwọn ènìyàn ló ń foríkorí lórí bí àwọn yóò ṣe ọ̀rọ̀ Kòkúmọ́, nítorí pé ọ̀rọ̀ náà ti kúrò ní ti ẹgbẹ́ onímọ́tò lásán, ó ti di ti gbogbo ìlú. Torí ó ń bọ̀, àwọn làádẹ́dẹ́. Ní àgbàlá Kòkúmọ́ lọ́hùn-ún, àwọn ọmọ ìtàkùn ibẹ̀ jàrá. Wọ́n mọtí bí ẹni mumi. Èéfín igbó àti sìgá ń rú tu káàkiri gbogbo agbègbè tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ẹni tí ò bá mọ ohun tó ń ṣẹlẹ̀ yóò rò wípé ilé ń jóná níbẹ̀ ni. Kòkúmọ́ àti ọmọ ẹ̀yìn rẹ̀ mẹ́rin kan sọ̀rọ̀ nínú ilé lọ́hùn-ún. Kòkúmọ́ ní, wò ó, ìwọ tí wọ́n gé létí jẹ ni mo bá kẹ́dùn jù. Ṣùgbọ́n ká ṣáà dúpẹ́ pé ẹ ṣe iṣẹ́ ọ̀hún láṣeyọrí. Nígbà tí kò ti sí kò gbèrègbè láyé mọ́ báyìí, kí n tún wo ẹni tí yóò wá dí mi lọ́wọ́ kí n má ṣèjọba mi. Bí wọ́n bá pé igba, wọn ò ní kú ọ̀kan ṣoṣo. Ìwọ ní tiẹ̀, dókítà ò ní pẹ́ dé. Ṣé ẹ mọ ohun tó kù báyìí? Gbogbo ibi tí ẹ bá ti dé tí wọ́n ti ń ṣe àtakò mi, mo fẹ́ kí ẹ máa pa wọ́n bí ẹni pẹran ni. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sáré wọlé láti ìta. Ó ní, bàbá, àwọn wèrè ọlọ́pàá yẹn ti wà ní ìta o, wọ́n ní àwọn fẹ́ rí yín. Kòkúmọ́ ní, rí ta ni? N ò fẹ́ rẹ́ ẹnìkankan lásìkò yìí, kí wọ́n máa lọ. Bí wọ́n bá sì kọ̀ tí wọn ò lọ lẹ́rọ̀, ẹ dáná ìbọn yá fún wọn. Ẹni tó wá jíṣẹ́ náà pẹ̀yìn dà. Kò sì tó ìṣẹ́jú 5 tó dé ìta tí ìbọn bẹ̀rẹ̀ sí ní dún. Àwọn ọlọ́pàá náà kò bẹ̀sùbẹ̀gbà tí wọ́n fi júbà ìhoro ní tiwọn. Àwọn ọmọ Kòkúmọ́ bẹ̀rẹ̀ sí ní fi wọ́n rẹ́rìn-ín. Ọ̀kan nínú wọn ní, ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀rín rárá o. Láńlẹ́yìn àkàrà ìjẹ̀ṣà lọ̀rọ̀ yìí. Ṣé ẹ mọ̀ pé bí bàtà bá ti ń ró pọnlápọnlá ní àrójù, ó ṣe tán tí yóò ya ni. Wọ́n kígbe mọ́ pàrá pé kó gbẹ́nu rẹ̀ dákẹ́. Pé bí Kòkúmọ́ bá lè gbọ́ gbogbo kátikàti tó ń wí, yóò kàn fi ikú ṣe ìfàjẹ ni. Ni onítọ̀ náà bá yá a dáa lé. Ìwọ̀nba sáà ní tanpẹ́pẹ́ ń gbìjà ẹ̀yìn mọ́. Ìgbà tí àwọn ará ìlú rí wípé ọwọ́ àwọn agbófinró ò fẹ́ ká ọ̀rọ̀ náà mọ́, wọ́n foríkorí. Wọ́n pe ìpàdé àjọ tó nírònú. Wọ́n sì fẹnu kò wípé kí àwọn fi eégún lé Kòkúmọ́ kúrò láàrin ìlú. Wọ́n ránṣẹ́ sí ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àyáníyì pé kó wá lùlù tẹ̀lé eégún lẹ́yìn lọ sí ilé Kòkúmọ́. Ọmọ onílù gidi ni Àyáníyì, ṣùgbọ́n a máa ṣiṣẹ́ oko pẹ̀lú. Ó ti tó ọdún 5 tó ti lọ dá oko kòkó ní abà kan tí wọ́n ń pè ní Àlé Òtu. Bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ bíbí ìlú Ọ̀rẹ́ ni, síbẹ̀ láti ìgbà tí ó ti lọ dá oko, ẹ̀ẹ̀kan láàrin oṣù 3 ni ó máa ń wá sílé. Ọkùnrin yìí ni wọ́n sì ránṣẹ́ sí kó wá lùlù tẹ̀lé eégún lẹ́yìn. Ọjọ́ kẹta tí wọ́n ránṣẹ́ pé Àyáníyì ló tó dé. Kánkán tí olè ń wúre ni wọ́n sì ṣe ọ̀rọ̀ náà.
kíá ni gbogbo ètò ti tò sí ọjọ́ tí a bá rí Bínibí wọlẹ̀. Wọ́n ti ṣẹ́ eégún jáde. Òkété ni orúkọ eégún náà ń jẹ́. Alágbára eégún ni pẹ̀lú. Eégún àti onílù gbéra pá. Ó di ilé Kòkúmọ́. Bí Kòkúmọ́ ti ń gbóhùn ìlù ló ti ń béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ṣé òní ni ọdún eégún ni. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáhùn pé rárá o ọ̀gá, bóyá wọ́n ń ṣe ìnáwó kan ní ìlú ni. Kòkúmọ́ ní ìnáwó kẹ̀, ṣùgbọ́n ohun ìlù tí mò ń gbọ́ yìí kò jọ ti ìnáwó. Ohun ìlù náà túbọ̀ ń súnmọ́ ilé Kòkúmọ́. Kòkúmọ́ ní ohun ìlù yìí máa ń súnmọ́ ẹ̀yìn sí i. Wò ó, ìwọ lọ sí alamí ọ̀rọ̀ náà wá. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sáré jáde lọ. Kò sì pẹ́ tó tún padà dé. Ó ní ọ̀gá, eégún kan báyìí tí wọ́n ń pè ní òkété ni o. Ó sì jọ pé ọ̀dọ̀ wa níyìn ló ń bọ̀. Kòkúmọ́ ní ọ̀dọ̀ wa báwo, láti wá ṣe kínni. Ẹlòmíràn tún dáhùn pé ẹ wò ó ọ̀gá, wọn kì í ṣàdédé ṣẹ́ eégún òkété yìí o. Bí wọ́n bá fẹ́ lé ẹnìkan kúrò láàrin ìlú ni wọ́n máa ń lọ gbé eégún yìí ká onítọ̀hún mọ́lé. Kì í sì ṣe eégún kékeré, alágbára eégún gbáà ni. Ibi tí a ó gbà sá lọ ni ó yẹ kí a mú gbọ́ báyìí, kí eégún yìí kó tó ká wa mọ́. Ṣé ẹ mọ̀ pé mọ̀jàmọ̀sá ni iyì ogun? Ẹni tó bá mọ̀jà tí kò mọ̀ sá, irú wọn ní bógun lọ. Kòkúmọ́ dìde nílẹ̀ pẹ̀lú ìbínú. Ó ní èmi kọ́. Ikú wo ni yóò pa àgbàlagbà tí a ò ní bá kó lórí rẹ̀ níbẹ̀? Èmi Kòkúmọ́ tí kọlu ni bí àrá. Mo kọjá ẹni tí ẹnìkan lè halẹ̀ mọ́. Ẹni mi kùkù tí ara rẹ̀ ló mì. Ẹni tó bá fojú di mí yóò máa ti ọ̀run dé ọ̀run ni. Ẹ wò ó, ẹ múra ìjà sílẹ̀, torí alẹ́ mi yóò bó bóróbó kó lọ tìpọ̀n mọ́ ìrúkọ́. Ẹ sì bá mi gbé ìjòkó kan sí ìta. Onílẹ̀ ó mọ̀ pé mo tó ọkùnrin. Ẹ dúró dè mí, mò ń bọ̀. Kòkúmọ́ wọ inú yàrá lọ ní tirẹ̀. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì sáré wọlé. Ó sì ń ké sí Kòkúmọ́ pé ọ̀gá, eégún náà àti àwọn onílù rẹ̀ ti dé o. Wọ́n wà lẹ́nu ọ̀nà géètì lọ́hùn-ún. Kòkúmọ́ dáhùn wípé jẹ́ kí wọ́n wọlé sínú géètì, èmi náà ń bọ̀ wá. Wọ́n ṣí géètì fún eégún náà láti wọlé. Àwọn onílù rẹ̀ náà sì wọlé tọ̀ ọ́. Eégún bẹ̀rẹ̀ sí ní jó. Àwọn onílù rẹ̀ náà ò sinmi ìlù lílù. Kòkúmọ́ jáde sí ìta, ó sì jókòó lórí àga tí wọ́n ti pèsè sílẹ̀ fún un. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dúró wámúwámú pẹ̀lú ìbọn lọ́wọ́ kó wá wọn. Bí eégún ti rí Kòkúmọ́ lórí ìjókòó, ó dẹ́kun ijó jíjó. Àwọn onílù rẹ̀ náà sì sinmi ìlù lílù. Eégún bẹ̀rẹ̀ sí ní ka ẹ̀sùn sí Kòkúmọ́ lọ́rùn. Ó sì ń sọ fún un pé ooru rẹ̀ mú àwọn ará ìlú àti pé wọn ò fẹ́ rí i mọ́ kó kẹ́rù rẹ̀ kó máa lọ. Ó tẹ̀síwájú pé àwọn fún un láàyè títí di aago 12 ọjọ́ kejì kó fi palẹ̀ gbogbo ẹrù rẹ̀ mọ́. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn ìlú ń bọ̀ wá jẹ ilé rẹ̀ run ni. Kòkúmọ́ rẹ́rìn-ín. Ó ní òkété àbí kí ni wọ́n ti ń pè ọ́? Sìgìdì tí yóò lọ sọ fún Olódùmarè pé aláàárẹ̀ kò wá mọ́. Epo orí rẹ̀ ní láti rin. Àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ orogún ní jẹ́ kó torí bomi gbígbóná. Ìwọ ti wọlé tọ̀ mí lónìí, ó wọlé tọ̀ ikú. Torí ajá tó bá wọlé tọ̀ ẹkùn, dandan ni kíru ajá bẹ́ẹ̀ ó fẹ̀jẹ̀ wẹ̀. Eégún náà tọwọ́ bọ inú àpò rẹ̀ bí ẹni pé ó fẹ́ yọ nǹkan kan jáde. Kòkúmọ́ pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná ìbọn fún eégún náà. Ṣé kò sí ìjà tó dùn jà bí ìjà ilé ẹni? Láì fọ̀tápè, ìbọn ti bẹ̀rẹ̀ sí ní dún pẹ̀wù 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 lára eégún. Eégún bẹ̀rẹ̀ sí ní tọ sókè bí ọ̀pọ̀lọ́. Ọta ìbọn sì ń gbẹ̀dà sílẹ̀ lára eégún. Kòkúmọ́ rẹ́rìn-ín kéékèèké. Ó ní àá, àwọn baba wa náà mà wádìí nǹkan. Ó ní kí àwọn ọmọ òun bo eégún náà kí wọ́n sì yín in lọ́rùn pa. Wọ́n sáré sí eégún náà, àfi bí wọn ò ṣe dédé rí i mọ́. Bóyá ìṣújú ló lò ní tàbí egbé tàbí ọ̀fẹ́ tàbí àfẹ́ẹ̀rí, ẹnìkan ò lè sọ. Àwọn onílù rẹ̀ ti tú pẹ́ẹ́. Kálukú wá ibi ságbà lọ. Àyáníyì nìkan ni ọwọ́ tẹ̀. Wọ́n na wá bí wọ́ sísí lára. Pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi nà á bíi kíkú bíi yíyè. Àyáníyì bẹ̀rẹ̀ sí ní sọkún bí ọmọ tuntun. Ẹ̀jẹ̀ ń dà ní gbogbo ẹnu rẹ̀ wọ̀rù. Ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n foríjì òun pé jẹ́jẹ́ lòun wà lóko tí wọ́n ránṣẹ́ pé òun kí òun wá lùlù tẹ̀lé eégún kí ìlú lè bẹ̀rẹ̀. Ó ní òun ò mọ̀ pé ohun tí yóò le tó báyìí ni. Òun ìbá ti wá. Ó ní kí wọ́n jọ̀wọ́
kí wọ́n má pa òun. Kòkúmá ní, wò ó arákùnrin, ìforíjì ò sí lọ́kàn mi Kòkúmá. O ti gun gidé kọjá ewé, o ti dẹ́dùn jìnnà jù, o ti bólúwẹ̀rí pàdé, o ti jó dídí màálùú lónìí, o dópin ẹran jíjẹ. Nìṣó ní ìyẹ̀wò kí n fi nǹkan hàn ọ́ kó tó di wípé n ó sọ ọ́ di ewúrẹ́ jẹlẹ́jẹlé. Kòkúmá dìde nílẹ̀, ó wọ inú ilé lọ. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ náà sì ń ti Àyànníyì lọ́gbọ̀ngbọ̀n tẹ̀lé lẹ́yìn. Wọ́n wọ inú yàrá kan báyìí, gbogbo inú ilé náà ṣókùnkùn dúdúdú. Kòkúmá tan iná lára ògiri. Kò sí ẹrù tàbí àga ìjókòó kankan ní yàrá yìí. Òfìfo ni yàrá náà wà, àfi orí ènìyàn tútù tí gbogbo rẹ̀ jẹ́ 20 ní iye tó wà ní apá kan yàrá náà. Kòkúmá ní, wò ó arákùnrin, orí ènìyàn 20 ló wà nílẹ̀ yìí, 21 sì ni mo nílò. Mo ń kó lọ sí ilẹ̀ Ìjẹ̀bú láti lọ tà ni. Lónìí tó sì wá wọlé tọ̀ mí yìí, mo dúpẹ́ lọ́wọ́ orí mi, nítorí pé orí rẹ ni wọ́n ó gé kún eléyìí tó wà nílẹ̀ yìí tí yóò fi pé iye tí mo nílò gan-an. Ó yá ẹ̀yin ọmọ, ẹ gé orí rẹ̀ kíá, kankan ló lè wúre. Ọ̀kan nínú wọn gbé àdá sókè kó yára sọ orí bàbá yìí sílẹ̀. Ẹnìkan tó juwọ́ sí pé kó dáwọ́ dúró. Ó sì ń bá bàbá yìí bẹ Kòkúmá pé kó jọ̀wọ́ foríjì bàbá náà. Ó ní, ọ̀gá, ẹ jọ̀wọ́ ẹ má pa bàbá yìí. Ìpá tá a pa ọmọ awo, a gbọ́dọ̀ pa òbẹ̀rù bẹ́ẹ̀. Bàbá yìí ti ṣe mí lóore náà nígbàgbé rí. Oore kì í sì ju oore lọ. Ṣé ẹ rántí ọjọ́ tí wọ́n ti iná bọ ilé mi ní àlẹ́ òtú lọ́jọ́ sí? Bàbá yìí ló gbà mí tí kò jẹ́ ń jóná mọ́lé. Ǹjẹ́ wá yẹ ká fojú olóore gún gidi? Ẹ wò ó, bí a bá jẹ̀kọ, àá dáríjì ewé ni. Bí eégún bá sì ṣeré, bó ṣe bí, níṣẹ́ là á fi ọ̀wọ̀ ìgbàlẹ̀ dùn ún. N ò tó pàṣẹ níwájú yín o, ṣùgbọ́n mo bẹ̀ yín kí ẹ ro tèmi mọ́ bàbá yìí lára, kí ẹ dá a sílẹ̀ kó máa bá tirẹ̀ lọ. Ìdọ̀bálẹ̀ mi rèé o. Ó dọ̀bálẹ̀ wọ̀ síwájú Kòkúmá. Kòkúmá dákẹ́ lọ gbárí. Ẹ̀kan náà ló ní, o káre Olúmọṣẹ̀. Oore kì í ju oore lọ ní tòótọ́. Gbogbo yín pátá lẹ sì mọ̀ wípé èmi Kòkúmá kì í ṣe ìpinnu kí n tó yí ìpinnu náà padà. Ṣùgbọ́n bá ò bá torí iṣu jẹpo, a sì torí epo jẹṣu. Ìwọ ti bá ojúrere mi pàdé lónìí, mo sì fi ọ kú oríire, torí pé mo ti dájọ́ ikú fún ọ, mo sì padà yẹ ọjọ́ ikú náà. Kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí kí n dá ọjọ́ ikú fún ènìyàn, kí onítọ̀hún sì mú ọjọ́ náà jẹ. Bó o bá wá délé, kó o dúpẹ́ lọ́wọ́ orí, kó o má sì gbàgbé àti dúpẹ́ lọ́wọ́ àkúnlẹ̀yìn. Eléyìí bá ojúrere mi pàdé lónìí, ẹ tú u sílẹ̀ kó máa lọ. Ọjọ́ kẹta ni Àyànníyì tó lajú. Ó wò yíká inú yàrá tó wà. Ó rí i pé kì í ṣe ilé òun. Ó wo ọwọ́ rẹ̀. Ó rí i pé wọ́n so rọ́bà kan dọ̀lọ̀dọ̀lọ̀ báyìí mọ́ òun lọ́wọ́. Ó ní, ǹjẹ́ omi kọ́ ni wọ́n ń fà sí mi lára yìí? Báwo ni mo ṣe bọ́ lọ́wọ́ àwọn dìgbòlugi wọ̀nyẹn ná? Ǹjẹ́ ọkùnrin kan báyìí kọ́ ló ń bá mi bẹ̀bẹ̀? A jẹ́ pé wọ́n padà foríjì mí ni. Bí wọ́n bá wá foríjì mí, báwo ni mo ṣe wá délé ìwòsàn? Gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ní kàyéfì. Ó fẹ́ yíra padà lórí ibùsùn tó wà, ṣùgbọ́n kò ṣeé ṣe fún un. Ó jọ pé ara náà kì í ṣe tirẹ̀ mọ́ rárá. Gbogbo rẹ̀ ló wúwo bí ọmọ owó alágbẹ̀dẹ. Orí burúkú kan báyìí bẹ̀rẹ̀ sí ní fọ́. Omi sì bẹ̀rẹ̀ sí ní dà wàràwàrà lójú rẹ̀. Ó ní, èyí ti jẹ́, àwọn ènìyàn wọ̀nyí ti gba àlàáfíà lọ́wọ́ mi o. Ó fọwọ́ kan orí rẹ̀. Ó rí i pé wọ́n wé ní báńdéèjì kan bàǹtù bí ẹni wé láwàní. Ilẹ̀kùn yàrá tó wà sí pìrí. Nọ́ọ̀sì kan sì wọlé. Ó ní, ẹ ti lajú, ọpẹ́ ni f'Elédùà. Ọkùnrin kan báyìí ló gbé yín wá sí yìí láti ìjẹta. Láti ìjẹta náà lẹ ò sì ti lajú tàbí bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Èyí tẹ́ jàjà wá lajú yìí, ẹ jẹ́ kí n yára lọ pe dókítà wá kí wọ́n wá yẹ̀ yín wò. Nọ́ọ̀sì náà jáde lọ. Àyànníyì sì ń wò ó bó ṣe ń jáde lọ. Ó fẹ́ pé kó lè ṣe ìwádìí ọ̀rọ̀ bíi 2 sí 3 lẹ́nu rẹ̀, ṣùgbọ́n ohùn rẹ̀ kò jákè rárá. Ó dá a lé, kò wulẹ̀ jàǹpátá kankan mọ́. Bí ó tilẹ̀ fẹ́ jàǹpátá, ṣé ara tí wọ́n ti rún wólowòlo kalẹ̀ bíi kòkòrò ọkà yìí ni yóò fi sáápọn? Ó bẹ̀rẹ̀ sí ní rò ó pé, ẹ̀gbọ́n ná, nọ́ọ̀sì yìí sọ pé àti ìjẹta ni mo ti wà níhìn-ín. N ò sì mà títí tí wọ́n fi gbé mi dé ilé ìwòsàn. Ta tiẹ̀ ló gbé mi wá ilé ìwòsàn náà? Àbí ó wá lè jẹ́ Olúmọṣẹ̀ tó ń bá mi bẹ̀bẹ̀ pé kí Kòkúmá wá bẹ orí mi bí ajá Ògún ni? Àbí Kòkúmá fúnra rẹ̀ sì lè gbé mi wá?
èèwọ̀ kò lè jẹ́ kùkú mọ́. Ohun tá ò mọ̀ la ò mọ̀. Ẹni tó bá ń sin gbà kò lówó lọ́wọ́ ni. Kùkú mọ́ ò lójú àánú tó bẹ́ẹ̀. Bó tilẹ̀ lójú àánú tẹ́lẹ̀, a jẹ́ pé bóyá ó ti fọ́. Bóyá ìgbà tí wọ́n nà mí lánàá bàjẹ́ tán ni wọ́n lọ jù mí sínú igbó kan. Inú igbó yìí ni aláàánú kan ti rí mi nínú àgbàrá ẹ̀jẹ̀ tó wá gbé mi wá sí ilé ìwòsàn. Ta wá ní olóore mi ná? Ọkùnrin ni àbí obìnrin? Ọdẹ lonítọ̀hún ni àbí àgbẹ̀? Ó wòye pé èwo tí ẹni òun dára òun láàmú sí. Ẹni à ń gbéyàwó bọ̀ wá bá kì í lọ sórí ìgànná garùn wo ìyàwó ọ̀hún wò. A kì í kú sílẹ̀ di aṣọ orí òfì. Ọ̀pọ̀ ló ní òun kì í kánjú mọ ìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé, torí kò lè lò tó oṣù mẹ́ta tí yóò fi gbé agbè wá sódò wá pọnmi. Ṣé bí òun ní odò? Ó tilẹ̀ lè wá bọ́ra sílẹ̀ han òun lódò nígbà tó bá wá wẹ̀. Ṣùgbọ́n láyé àtijọ́ mà nìyẹn. Ẹni mélòó ló ń lọ odò lọ wẹ̀ mọ́ lásìkò yìí? Kó wá ti ní ẹ̀rọ afami nílé wọn. Mo ní láti farabalẹ̀ jàre. Ẹni tó bá sá farabalẹ̀ ní rínú eégún. Ẹni tó bá dẹjú yóò rínú dandan. Ká máa wò bọ̀ ná. Ṣebí dókítà tí ẹni nọ́ọ̀sì yẹn ní òun fẹ́ lọ pè wá. Dájúdájú nígbà tó bá dé yóò wá tan ìmọ́lẹ̀ sí ohun tó ṣókùnkùn biribiri yìí. Àmọ́ o, bó bá tó ká sọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà, báwo ni ọmọkùnrin tí wọ́n ń pè ní kùkú mọ́ yẹn ṣe wá rí mi mú bí mọ̀mú bẹ́ẹ̀ ná? Ẹni bá sáà mi kùkù sí ara rẹ̀ lónìí. Mo ti bá wọn jẹ jíjẹ rí. Bẹ́ẹ̀ ni mo bá wọn sín sínsín. Ṣé gbogbo rẹ̀ ti wá domi náà ni? Òògùn ló lọ́jọ́ kan ìpọ́njú. Orí ẹni ló lọ́jọ́ gbogbo. Mo sì àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ orí mi tí ò padà lẹ́yìn mi. Ṣarí má ṣaàgùn. Àwọn àgbà sì tún máa sọ pé bí kinní ìsàlẹ̀ ọkùnrin bá tiẹ̀ tó ara wọn, awọ kan a máa yí ju ọ̀kan lọ. Ṣùgbọ́n bí awọ wọn tilẹ̀ yí ju ara wọn lọ, èwo ni abẹfẹ́lẹ́ ò lè gbé? Ilẹ̀ tún ṣí. Dókítà àti nọ́ọ̀sì ẹ̀kan sì wọlé. Dókítà bẹ̀rẹ̀ sí ní yẹ Àyànníyì wò. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ní, alàgbà, ẹ kú yíyọ Ọlọ́run o. Ọlọ́run ló ní kí ọkùnrin tó gbé yín wá ní ìjẹta ó tètè gbé yín wá. Ká ní ó lọ fi àkókò ṣòfò díẹ̀ sí i ni. Òkú lẹlẹ́ja ń tà á. Mo bá yín yọ̀ o. Ohun tó wá ń ṣe mí ní kàyéfì ni pé láti ìjẹta tí ọmọkùnrin ọ̀hún ti gbé yín dé, tí ó sì ti san owó díẹ̀ ká máa fi bá ìtọ́jú lọ. A ò tíì padà rí i. A ò sì rí ẹnikẹ́ni kó wá béèrè yín. Ọmọkùnrin ọ̀hún ní ìjàmbá ọkọ̀ ló dá yín wólẹ̀ báyìí. A dúpẹ́ pé ẹ ò kán ní eegun. Àrùn kì lásán ni ó rún yín. Kò sì ní pẹ́ tí àlàáfíà yóò fi tó ara. Dókítà mú ìwé pélébé kan. Ó sì bẹ̀rẹ̀ sí ní kọ nǹkan sí i. Ó ní, wò ó nọ́ọ̀sì, ìwọ gbà. Lọ wá àwọn oògùn yìí wá fún mi. Nọ́ọ̀sì gba ìwé náà ó sì jáde lọ. Dókítà ní, bàbá, mò ń padà bọ̀ wá yẹ̀ yín wò láìpẹ́. Àyànníyì ní, dókítà, ẹ jọ̀wọ́ mo fẹ́ bi yín ní àwọn ìbéèrè díẹ̀ sà. Dókítà ní, ẹ bi mí. Bí mo bá ní ìdáhùn sí i, n ó dá yín lóhùn. Àyànníyì ní, ó dáa, ẹ ṣeun. Ẹ jọ̀wọ́ ṣé ẹ lè ṣe àpèjúwe ọkùnrin tí ẹni ó gbé mi dé ibí? Dókítà ní, ọmọkùnrin kan báyìí ni. Kò kúrú jù, bẹ́ẹ̀ ni kò ga jù. Ó mọ́ra díẹ̀, kò fi bẹ́ẹ̀ lómi lára. Ó lẹ́yìn ojú díẹ̀, ó sì ní irun imú. Ṣé kò sí nǹkan sà? Àyànníyì ní, pínrín. Mo kàn fẹ́ wò ó bóyá mo mọ ẹni náà ni. Dókítà ní, ó dára. Ẹ jẹ́ kí n yọjú sí àwọn tó kù náà. Dókítà jáde lọ ní tirẹ̀. Ọ̀rọ̀ náà ṣẹ̀ṣẹ̀ wá yé alàgbà Àyànníyì. Ó ní, àṣé Olúmọṣẹ́ ló gbé mi wá sí ilé ìwòsàn. Ọmọkùnrin ọ̀hún má sì gbìyànjú fún mi o. Ṣùgbọ́n kí ló wá dé tí kò padà wá wò mí ní ilé ìwòsàn mọ́? Bóyá ó ń rò pé bí ara mi bá yá tán, mo lè fa òun lé àwọn agbófinró lọ́wọ́. Bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́, a kì í bá wọn jẹ ẹran ìmọ̀dò. A sì tún lè bá wọn jẹ ẹran ìmọ̀dò. Àwùjọ oníkùmọ̀ la ò gbọdọ̀ lọ. A tún wá lè lọ sí àwùjọ oníkùmọ̀ náà o. Àmọ́ ìwọ̀n ara ẹni ló yẹ ká mọ̀. Nítorí pé ọkùnrin tó fi ọwọ́ kó obìnrin olóbìnrin lọ́rùn lójúde ọkọ rẹ̀, ìyọnu ńlá ló ń wá. Ẹni ẹlẹ́ni yá abẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀. Oore kúkú níwọ̀n lóòótọ́. Bí mo bá ti bọ́ nínú làlúrì yìí, kí n yá tètè padà sóko lọ́hùn-ún. Kí n lọ máa fi tan òkété jẹ yán jẹ́jẹ́. Òkèlè gbígbẹ tó ń tàlàáfíà. Kò wá sàn ju ọtí wáìnì tó kún fún ariwo lọ. Àwọn ènìyàn mà sì burú o. Èèyàn abìdí yàn yàn. Ènìyàn tó fún un. Ìlú máa jó lọ mò ń wẹ̀yìn rẹ ni wọ́n máa ń lù fún ènìyàn. Bó bá ṣẹlẹ̀ tán ni ènìyàn yóò tó mọ̀ pé wọn ò sí lẹ́yìn olúwa rẹ̀. Wọ́n tàn mí sí ìjẹ ẹkùn. Wọ́n kó ọrùn ṣiṣẹ́ sí mi nínú apó.
ṣé kò wá sí ẹnì kankan nínú àwọn tó bẹ̀ mí lọ́wọ́ pé kí n wá lù tẹ̀lé eégún láyé mọ́ ni? Àbí kí ló dé tí ẹnìkan ò tilẹ̀ béèrè mi wò? Àti ẹ̀gbọ́n ti ìyàwó àti àwọn ọmọ mi tí wọ́n wà ní oko lọ́hùn-ún. Mo sáà ti dágbére fún wọn pé yóò tó ọ̀sẹ̀ kan kí n tó padà dé. Kí ni ká ti pe ti àwọn tó bẹ̀ mí lọ́wẹ̀ tí wọn ò wá wẹ̀yìn wò mọ́? Èmi ni mo ti dáwó lowó kalẹ̀ bí òkú ọ̀kùn yìí. Abarapá ti gbogbo ayé, ọ̀kùnrin tara rẹ̀ nìkan. Eégún tí mo lùlù tẹ̀lé lẹ́yìn sáà ti gbọdọ̀ padà délé báyìí láti lọ ròyìn fún wọn nílé ohun tójú rí lọ́hùn-ún. Àbí ará ọ̀run sì ti padà sí ọ̀run ni? Bí ó bá tiẹ̀ wá padà sí ọ̀run, àwọn onílù tó kù ńkọ́? Ṣé àwọn náà kú sọ́nà bí èéfín ni? Ẹni tí ò gbọ́n mà sì ni àwẹ̀ ń gbò ní tòótọ́ o. Wọ́n ti fi orí mi fọ́ àgbọn tútù báyìí, ṣùgbọ́n mo ṣáà dúpẹ́ wípé ó jọ pé èmi ò dúró jẹ àgbọn náà ní tèmi. Kò dájú pé wọn ó padà bá wọn lùlù mọ́ láéláé. Iná èṣìṣí wọ́n ní kò gbọdọ̀ jóni lẹ́ẹ̀mejì. Nọ́ọ̀sì wọlé padà. Ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn oògùn tí alàgbà Àyànníyì yóò lò sínú ìwé pélébé kan báyìí. Ó ní, bàbá, oúnjẹ yín nìyí, bí ẹ bá wá jẹun tán, àwọn oògùn tí ẹ máa lò nìyí. Ó gbé abọ́ ìrẹsì síwájú alàgbà Àyànníyì. Ó sì ń wò ó bí Àyànníyì ṣe ń rọ́ ìrẹsì náà mì bí ẹni pé kò tilẹ̀ jẹ ẹ́ lẹ́nu rárá. Ọjọ́ kẹsàn-án tí alàgbà Àyànníyì ti wà ní ilé ìwòsàn ló tó kúrò níbẹ̀. Dókítà sọ fún un pé ẹni tó gbé wá sí ilé ìwòsàn tó padà rán ẹnìkan wá láti wá san owó ìtọ́jú rẹ̀ tó kù. Ọ̀rọ̀ náà ya Àyànníyì lẹ́nu púpọ̀, ṣùgbọ́n kò wulẹ̀ máa ṣe atótónu mọ́. Bí ó ṣe jáde ní ilé ìwòsàn, ó dá ọ̀kadà kan dúró. Ọ̀kadà náà gbé e tayọ sábó lọ́hùn-ún, àti ibẹ̀ ló sì ti gun ọ̀kadà mìíràn tó gbé e lọ sí àléòtú. Ní gbàgede ilé ìyálọ́jà, àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní kó ara wọn jọ ní enítere èjìtere. Láìpẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀. Kò sì pẹ́ rárá tí wọ́n fi pọ̀ lọ jàrá. Gbogbo wọn ró aṣọ dúdú mọ́ àyà. Wọn ò sì wọ aṣọ kankan sára. Gbogbo wọn ló já ewé sọ́wọ́. Àwọn kan nínú wọn sì mú apásá lọ́wọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin lóríṣiríṣi. Nígbà tó ṣe, olórí wọn gun pèpéle kan báyìí, ó sì juwọ́ sí wọn pé kí wọn ó dákẹ́. Ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo wọn dákẹ́ orin tí wọ́n ń kọ. Obìnrin náà ní, ẹ ṣeun ẹ̀yin ènìyàn mi. Mo kí yín ẹ kú ìdìde o. Gbogbo wa la mọ ìdí tí a fi péjọ síyìn lónìí. Nítorí ọ̀rọ̀ Kòkúmọ́ tó sọ ara rẹ̀ di igi wọ́rọ́kọ́ tó ń dáná wù yìí náà ni. A fẹ́ lọ sílé rẹ̀ láti lọ pàrọwà fún un pé kó so ewé agbéjẹ́ mọ́wọ́. Kì í ṣe ti ìjà tàbí ìbínú òun là ń bá lọ rárá. Àbí ẹ̀mí àwọn ènìyàn tó ń ṣòfò lójoojúmọ́ wọ̀nyí ò sú yín ni? Gbogbo wọn dáhùn pé ó ti sú wa o. Obìnrin náà ní bí ó bá wá jẹ́ kó sú yín ní tòótọ́, ẹ nìṣó nílé Kòkúmọ́ ọ̀hún ká lọ fojú ajé ko níṣọ̀. Bí ojú bá sà ń ṣe ipin, a máa ń yọ ipin náà, àá fi hàn ojú ni, kí ojú lè mọ̀ pé ohun tí òun ṣe kò dára. Wọ́n gbéra pá, ó di ilé Kòkúmọ́. Kòkúmọ́ múra àti jáde ní àwọn obìnrin ìlú dé ilé rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ẹ́ kó jèbùrẹ́ kó so ewé agbéjẹ́ mọ́wọ́. Wọ́n ní àwọn ènìyàn ló tí ó ń ti ọwọ́ rẹ̀ kú pípípí bí iná fìtílà yìí ti tó gẹ́. Wọ́n ní àwọn kan wá kì í nílọ̀ ní òní ni, pé bí kò bá wá jáwọ́, ó ṣeé ṣe kó kan ìdin nínú iyọ̀. Awífúnni kó tó dá ni, àgbà ìjàkadì ni. Wọ́n ní àwọn kìlọ̀ fún un ni kí odò rẹ̀ tó gbé igi ní ìbú, torí odò tó bá gbé igi ní ìbú kì í fi ara ire sàn lọ. Kòkúmọ́ bú sí ẹ̀rín kéékèé, ó ní, àá, ó mà ṣe o, ó ṣe ọwọ́ ilé adìẹ dẹ̀tù nù. Gbogbo ọ̀yà ní pe ara rẹ̀ lódù. Ẹ̀yin kinní wọ̀nyí náà ń pe ara yín ní nǹkan gidi. Èmi Kòkúmọ́, pèrèpè tí ò ṣeé kọlù, ẹni bá kọlù mí yóò kàn yọnu. Ènìyàn tí kò mọ ọba a máa fi ọba ṣeré ní tòótọ́. Bí èwú yẹn ò bá yó ni, gànàkúrò wa tó bani lẹ́rù bí. Àìgbégbó ewúrẹ́ yín ni kò jẹ́ kó mọ iyì ọdẹ. Kì í kúkú ṣẹ̀bi yín. Ojú mi tó dilẹ̀ púpọ̀ ni. Ojú tó bá sì dilẹ̀ ni wọ́n ní ìró rẹ̀ máa ń sọ. Bí kì í bá ṣe ti ìkúnlẹ̀ abiyamọ tí mo rò mọ́ yín lára ni, kí wọ́n bá ní kí wọ́n rẹ́ ọyàn àyà gbogbo yín pátá kí wọ́n fi ṣe súyà fún mi ni. Ẹ̀yin dìgbòlugi ẹ̀dá wọ̀nyí, ẹ̀gbin oníyọ̀rọ̀. Wọ́n ní kí ẹran tó ní ìwo yọjú, ìgbín náà ń bọ́ sóde. Bí a bá tiẹ̀ wá ní ẹran oníwo ni yóò kan nípa, ìmọ̀ràn ìgbín wa níbí. Bí ẹ bá pẹ́ kí ẹ tó pòórá bí iṣó,
ẹnikẹ́ni nínú yín ò ní fi ara rẹ̀ lọ. Àwọn obìnrin wọ̀nyí ń wò sùn, wọ́n sì ń paradì bí adìyẹ tí ẹyin fọ́ mọ́ nínú. Ọ̀rọ̀ náà ò yé wọn mọ́. Ẹ̀ẹ̀kan náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ju ewé ọwọ́ wọn sílẹ̀ ní iwájú Kòkúmọ́, wọ́n sì ń pariwo pé àwọn ìyá ti padà lẹ́yìn rẹ̀. Bí iná ọyẹ́ ni ìròyìn àwọn obìnrin tó lọ sí ilé Kòkúmọ́ ṣe ń tàn káàkiri ìlú. Ó kárí ilé, ó kárí oko ni. Ominú bẹ̀rẹ̀ sí ní kó àwọn àgbàlagbà ìlú. Àgbà kì í sáà wà lọ́jà orí ọmọ tuntun ó wọ́. Àti kékeré la sì ti pẹ̀ka ìrókò, torí bó bá dàgbà tán ẹbọ nígbà lọ́wọ́ ẹni. Àwọn àgbààgbà ìlú kó ara wọn jọ, wọ́n ṣe ìpàdé ìdákọ́ńkọ́ tó gbà wọ́n tó 30 ìṣẹ́jú. Lẹ́yìn ìpàdé yìí, wọ́n rán ẹni méjì nínú wọn jáde lọ. Ó sì tó 20 ìṣẹ́jú kí wọ́n tó padà dé. Ìgbà tí wọ́n padà dé, ọkùnrin kan báyìí bá wọn padà tí wọ́n fi jẹ́ 3. Ọkùnrin tó bá wọn padà wá náà wọ bùbá àti sọ́rọ́ aláwọ̀ aró. Ó fi ìlàrùn kan há apá èjìká àlàáfíà. Ó dé fìlà kan tó gùn sọ́rọ́ lọ sí ẹ̀yìn rẹ̀ báyìí, tó sì fẹ́rẹ̀ kàn ní ìbàdí. Fìlà náà wú gbùdùgbẹ̀ ní ibi tó parí sí ní ẹ̀yìn lọ́rùn-ún, tí ó fi jẹ́ kó dàbí àgbò. Ọkùnrin náà dúdú kirikiri, kò ga jù, bẹ́ẹ̀ ni kò sì kúrú jù. Ọjọ́ orí rẹ̀ yóò dín díẹ̀ ní 60 ni. Bí ó ti dé àárín àwọn ìgbìmọ̀, ó dọ̀bálẹ̀ gbalaja, ó ní, mo kí gbogbo àgbà tó wà ní ìjókòó. Ẹ ó fi ọwọ́ páwú, ẹ ó sì fi èrìgì jogbè. Ẹ ó dàgbà bí ará òwúrọ̀. Bí mo ti ń toko dé ni mo rí oníṣẹ́ yín. Kódà mo kàn pààrọ̀ ẹ̀wù ni mò ń sáré bá wọn bọ̀, nítorí pé òpeni ní ṣọlá. Mo sì mọ̀ pé bí kò bá ní ìdí, obìnrin kì í jẹ́ ikú mólú. Èmi rèé o. Ẹnìkan nínú àwọn ìgbìmọ̀ náà dáhùn pé, wò ó Olúọdẹ, bí òjò bá ń pa ọ̀kan ọ̀rẹ́, gbogbo wa lòjò ń pa. Ọ̀nà tó bá sì gbomi gbèlùbọ́, ó di dandan kórógùn ó pòòyì. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti kọjá ti ẹnìkan ṣoṣo. Ọ̀rọ̀ gbogbo wa ni báyìí. Ọ̀rọ̀ Kòkúmọ́ tó fẹ́ di egun ẹja sí wa lọ́rùn yìí náà la pè ọ́ sí. Àbí ṣé kí a máa wò ó níran títí yóò fi túùlù mọ́ wa lórí ni? A fún un lọ́bẹ̀ tán, ó ń ta omi sí i. Ṣé ó gbọ́n tó ẹni tó fún un ni? Wọ́n fi sípò tán, ó tún ń wẹsẹ̀ àwúre. Ṣé ó fẹ́ di Elédùmarè ni? Kòkúmọ́ ò sì kúkú ka ẹnìkankan nínú ìlú yìí kún nǹkan gidi mọ́. Bí èèrà bá sì fi ni pegi, níṣẹ́ là ń wọ́n àdànù. Àwa tí ó ń wò yìí a ti pa, a sì ti kún. A ti fẹnu kò pé ẹ̀yin ọdẹ ilẹ̀ yìí ni ẹ lè bá wa lé lọ pátápátá. Ìdí nìyí tí a fi rán ni pè ọ́ o. A sì mọ̀ ó dájú pé ó kájú ẹ̀, torí bí awo ò bá kájú ìlú, yíya ní yíya. Àbọ̀ mi rèé o. Kí lórí sọ sí i? Olúọdẹ ní, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Kì í ṣe wípé tí àwa náà di sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láti ìbẹ̀rẹ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé iṣẹ́ tí a bá rán ikọ̀ ni ikọ̀ ń jẹ́. Bí ẹ̀gún bá sì ti dé ibi yúù, ó ṣetán tó fẹ́ yọ ni. Bàtà Kòkúmọ́ tó ń ró pọnlápọnlá ní àrójù, ó ti ṣetán tí yóò ya ni. Ta ló ń jẹ́ Kòkúmọ́ lójú irú wa? Kí ló ń jẹ́ ajá ní mọ́sálásí? Ìṣẹ́jú mélòó ló gba èmi àti àwọn ènìyàn mi tó kù láti jẹ ilé Kòkúmọ́ run túútú? Ọ̀wọ́n epo àbá ìrówó rà á. Ẹ dá mi dá. Ẹ ti rán olófòófó níṣẹ́ báyìí, yóò jẹ ju bí ẹ ti rán lọ. Ẹ ó gbélé gbọ́. Ẹ yọ̀ǹda èmi kí n máa lọ, kí a lè tètè lọ máa gbáradì, torí pé bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́. Ó dìde, ó sì ń jáde lọ ní tirẹ̀. Àwọn àgbààgbà tó wà ní ìkàlẹ̀ bẹ̀rẹ̀ sí ní kan sára sí bó ti ń lọ. Ní òwúrọ̀ ọjọ́ kejì, aago 11 kù bí 20 ìṣẹ́jú ni ilé Olúọdẹ ti kún fọ́fọ́. Àwọn ọdẹ kún ibẹ̀ bíi kàsí nǹkan. Kó wá wọn bẹ̀rẹ̀ sí ní gbáradì. Bí àwọn kan nínú wọn ti ń sán bàǹtẹ́, ni àwọn mìíràn gbé ìbọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àwọn díẹ̀ nínú wọn mú àdá lọ́wọ́. Kó wá wọn sá múra bí ẹni tó ń lọ sí ojú ogun. Bí Olúọdẹ ti jáde sí wọn ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kí i ní mẹ́sàn-án mẹ́wàá. Olúọdẹ ní, ẹ ṣeun ẹ̀yin ènìyàn mi gbogbo. Alálẹ̀ ilẹ̀ yìí yóò gbé gbogbo wa o. Ògún ò ní padà lẹ́yìn wa. Lílọ là ń lọ báyìí. Bí a bá dé ọ̀hún tí Kòkúmọ́ bá hùwà ọmọlúàbí tó jáde kúrò nínú ìlú wọ́ọ́rọ́wọ́, a ò nílò láti bá a fa wàhálà kankan. Ṣùgbọ́n bí ó bá sọ wípé òun ò ní wọ̀n á kún, àwa náà ò ní gbà láàbọ̀ fún un. Ẹni tó bá ní kí la ó ṣe là á ṣe hàn. Àbí a ò ní lè ṣe eléyìí ni? Gbogbo wọn sì fohùn ṣọ̀kan pé tàìlèṣe ti jẹ́.
olóde bọ́ sí ìdí Ògún ó sì bẹ̀rẹ̀ sí ní bọ Ògún. Wọ́n da obì náà sì yàn. Olóde bẹ̀rẹ̀ sí ní ti ewé tó wà lọ́wọ́ rẹ̀ bọ inú àgbo kan báyìí tí ó wà ní inú obì. Ó sì bẹ̀rẹ̀ sí ní wọ́n sí àwọn ọmọ ọdẹ tó kù lára. Ó ń pe ògèdè báyìí pé àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu, àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà, fẹ́ni báyìí ni adìyẹ tó kó èèmọ̀ bọ̀. Ẹrù kì í pòṣùká, ẹlẹ́rù lẹrù pa. Ká lọ láyọ̀, ká bọ̀ láyọ̀, kógun ó ṣalátìlẹ́yìn wa o. Gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń ṣe àṣẹ àṣẹ. Gbogbo wọn gbéra ó di ilé Kòkúmọ́. Ní ilé Kòkúmọ́, àwọn ọmọ rẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ dira ogun tán ni. Wọ́n kúkú ti gbọ́ fìrìfìrì pé àwọn ìlú ń bọ̀ wá jẹ ilé Kòkúmọ́ run. Nítorí náà Kòkúmọ́ ti ń lérí wọn kalẹ̀ pé lákọ ni wọ́n ó bá òun, àti pé ohun tí kìí jẹ́ kí ẹdìyẹ ó tọ̀ òun yóò fi hàn wọ́n. Ó ní sìgìdì tí yóò lé èṣù kúrò lóríta, epo orí rẹ̀ ní láti rin dáadáa. Ó kọjú sí àwọn ọmọ rẹ̀ ó ní, ẹ wò ó ẹ̀yin ọmọ, òní lòní jẹ́ ẹni abẹ̀ lọ́wẹ̀. Ilé wa sáà ni a wà yìí, kò sì sí ìjà tó dùn jà bí ìjà ilé ẹni. Bí wọ́n bá wá lọ́wọ́ ẹ̀rọ̀ kí ẹ fi ọwọ́ ẹ̀rọ̀ mú wọn, bí wọ́n bá sì gbé e wá ní líle, ẹ ò gbúdọ̀ pa wọ́n pọ̀ ọ̀kan ṣoṣo. Bí adìyẹ bá ṣogún bó ṣọgbọ̀n, àgọ́ ni yóò dé wọn. Èmi Kòkúmọ́ atawẹrẹ tí ò sì fi bọ́jú ni mo wí bẹ́ẹ̀. Kíkó wa yín lọ dúró sí ibi tó bá yẹ. Kòkúmọ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ẹsẹ̀ bọ̀ ní ìta. Kò sì pẹ́ tí wọ́n fi kàn án lára. Olúọdẹ ní, áò Kòkúmọ́, ojú rẹ rèé, àwọn ìlú ló rán mi sí ọ o. Tọkùnrin tóbìnrin ìlú ló sì bẹ̀ mí lọ́wẹ̀. Kábíyèsí aláṣẹ kejì òrìṣà ló sì fún mi ní àṣẹ. Tí o mọ̀ pé àṣẹ ni ọba ń pa, ọba kì í dábàá. Wọ́n ní orú rẹ̀ mú ará ìlú pé kó o fìlú lẹ̀ fún àwọn lẹ́rọ̀. Wọ́n ní pé bí o bá wá kọ̀ lẹ́rọ̀ kí n fi agídí mú ọ. Nítorí náà mo fún ọ láàyè láti wọ inú ilé lọ kó ẹrù rẹ kí o sì fi ìlú yìí sílẹ̀ ní kíákíá. Kòkúmọ́ ní, pàádà òde àdáni, kí èmi Kòkúmọ́ fi ìlú yìí sílẹ̀ àbí ńlá, kò ṣeé ṣe o. Ẹ̀yin náà sì wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀, ẹ̀ ń bọ̀ wá sí ilé mi bíi màálùú. Mo sì bí wọ́n ní bí a bá rán ọmọ níṣẹ́ ẹrú, àfitọ́mọ jẹ. Bí wọ́n bá tiẹ̀ ní igi ni yóò wó pa ni, ṣé bíi tééran ni. Irin kì í gbóná títí kó pa ọmọ owú, ajá kì í mọdẹ títí kó pa ẹja nínú omi. Èmi ti di egungun tí a so mọ́ ajá lọ́rùn, ajá ò rí nǹkan fi mí ṣe. Mo ti dẹ́yẹ òkè, àwònù ni ẹkùn sì wẹyẹ òkè. Bí adìyẹ bá pé igba, wọn ò rí nǹkan kan fi àgbàdo inú ìgò ṣe. Èkúté kọ́ ni yóò lé ejò jáde nínú isà. Aláǹgbá tó wọ ihò akàn, ẹ̀yìn ni yóò fi rìn padà. Yára lọ sọ fún àwọn tó rán ọ wá pé o ò mọṣẹ́ jẹ́. Olúọdẹ ní, wò ó Kòkúmọ́, àbí wọ́n ti ń pè ọ́. Mo ti fi ọmọlúàbí jíṣẹ́ tí wọ́n rán mi o. Bí o bá wákọ̀ tí o ò lọ lẹ́rọ̀, n ó mú ọ lágídí. Kódà bí o bá di odò, n ó gbọ́n ọ jáde. Kòkúmọ́ yí ojú padà, ó fẹ́ máa wọ inú ilé lọ. Olúọdẹ pa kúrú tẹ̀lé. Lójijì ni ìbọn bẹ̀rẹ̀ sí ní dún lára àwọn ọdẹ tó wà ní ìdúró. Pẹ́ẹ́ ni gbogbo wọn túká, tí kó wa wọ́n sì wá ibi farapamọ́ sí. Ṣùgbọ́n ìbọn tí àwọn ọmọ Kòkúmọ́ yìn fún wọn ò tú irun olókan lára wọn. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní yin ìbọn padà sí àwọn ọmọ Kòkúmọ́, sí ẹni tó bá sọni ní ògúlùtù. Bí a bá ju irú ẹni bẹ́ẹ̀ ní ìdàrọ́, kò kúkú léèwọ̀. Bí ìmọ̀nà wà, 8 lára àwọn ọmọ Kòkúmọ́ ti dèrò ọ̀run. Kòkúmọ́ fúnra rẹ̀ ti rí i pé ẹ̀kọ́ òṣojú múmu. Ó yára fẹ̀yìn bẹ́lùgbẹ́. Ìgbà tí Olúọdẹ rí wípé ohun ìbọn ti lọlẹ̀ pátápátá tí kò sì kófìrí Kòkúmọ́, ó wò ó pé bóyá ó lọ sápamọ́ sínú ilé ni. Ó pàṣẹ pé kí àwọn ènìyàn ń dúró de òun, kí òun lọ wọ́ alákọ̀rí rẹ̀ jáde wá. Ó wọ inú ilé lọ pẹ̀lú ìfúnra. Ó sì ń yẹ àwọn yàrá wò lọ́kọ̀ọ̀kan. Nínú yàrá tó wọ̀ kẹ́yìn, ó rí orí ènìyàn tó jẹ́ 20 níye tí wọ́n ti gé kalẹ̀ ní yàrá náà. Ó sì yà á lẹ́nu pé Kòkúmọ́ tún dá àrà tó tó bẹ́ẹ̀. Ó ní, níbo wá ni Kòkúmọ́ ti rí orí ènìyàn tó pọ̀ tó báyìí? Ṣé ilẹ̀ yìí ni àbí ẹ̀yìn odi? Báwo ló tilẹ̀ ti ṣe é tí ọwọ́ àwọn agbófinró ò fi tẹ̀ ẹ́? Ọmọkùnrin yìí mà sì burú púpọ̀ o. Kí ló tiẹ̀ fẹ́ fi àwọn orí wọ̀nyí ṣe ná? A jẹ́ pé òótọ́ ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ wípé ó máa ń lọ ta orí fún wọn ní àwọn agbègbè kọ̀ọ̀kan. Orí èrò yìí ni Olúọdẹ wà, tí ilẹ̀kùn yàrá tó wà fi ṣí pìrí. Olúọdẹ ta gìrì láti wo ẹni tó ṣí ilẹ̀kùn náà.
ẹni tó ṣí ilẹ̀kùn náà gbé àdá sókè láti ṣá Olúọdẹ ní àsápa. Olúọdẹ ní dúró níbẹ̀, àgbérò ni kún gbọ́wọ́, àrùmásọ ní sìgìdì rúgbà ọṣẹ. A kì í síwọ́ lu imí, ẹnìkan kì í fi èṣù jókòó, amọ̀mù kì í bọ́ tí rojọ́, wàràwéré lọmọdé tó kó ìsinsìn bọ̀. Bí iná bá rómi agbàgbé ilẹ̀ tó fẹ́ jó, bí ètù bá rómi agbàgbé ariwo tó fẹ́ pa, orí ò gbọdọ̀ dúró níwájú iná. Àrítagìrì ní tejò. Ọjọ́ tí àkéré jùpọ́n bá ta egbò, ọjọ́ náà ní kan ilẹ̀ pa. Mú àdá ọwọ́ rẹ fún mi. Onítọ̀hún ò já Olúọdẹ níyàn tó fi àdá lé e lọ́wọ́. Olúọdẹ ní o káre láyé, ọ̀gá yín ńkọ́? Ọmọkùnrin náà dáhùn, ó ní wọ́n ti lọ. Olúọdẹ ní ibo ló gbà lọ? Ọmọkùnrin náà tún dáhùn pé èmi àti wọn lájọ wà nínú ilé yìí kí ẹ tó wọlé, n ò mọ bí wọ́n ṣe pòórá. Olúọdẹ ní ṣé o ti rí i báyìí? Ọ̀gá yín ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀ ní tirẹ̀, ó fi yín sílẹ̀ kí ẹ̀yin máa forí lakú. Ṣé o mọ iye yín tó ti fàyà gbọta báyìí? Ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà, a ó fi ìwọ yìí náà jófin ni. Ó yá nìṣó ní ìta kí o rẹ́sìn ara rẹ. Olúọdẹ ń ti ọkùnrin yìí lọ sí ìta. Bí wọ́n ti dé ìta, Olúọdẹ ní ẹ̀yin ènìyàn mi gbogbo, a kú ogun àjàyè. Ẹ wo bí inú ilé yìí ti tóbi tó, kò sí ẹyọ abẹ̀mí kankan nínú rẹ̀ mọ́. Ẹ má pe kòkú mọ́ lọ́kùnrin mọ́, torí pé alákọ̀rí rẹ̀ ti na pápá bora. Bó bá jẹ́ pé ọkùnrin ni ní tòótọ́ bó ti ń pe ara rẹ̀, ó yẹ kó lè dúró tán ọ̀rọ̀ tó dá sílẹ̀ yìí. A kì í mú olè ká má yan. A ò ní fi ilé yìí sílẹ̀ lásán. Sísun ni a ó dáná sun. Olúọdẹ rán àwọn méjì nínú wọn pé kí wọ́n lọ ra epo bẹtiró wá. Àwọn méjèèjì tó yàn náà sì jáde lọ ní kíákíá. Olúọdẹ ní ẹ wò ó, ṣé ẹ rí ọ̀kan ṣoṣo tí ó wà ní iwájú mi yìí? Fífà ni a ó fà á láwọn agbófinró lọ́wọ́. A ti jagun èyí ṣẹ́gun náà, ṣùgbọ́n mo fẹ́ rọ̀ wá pé kí ẹ má ṣàsùpìyè, nítorí pé eégún kòkú mọ́ ò tún gbọdọ̀ ṣẹ́yọ nílẹ̀ yìí mọ́ láíláí. Mo tún kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ẹ̀tọ́ ìlú. Àwọn tó lọ ra epo ti gbé e dé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tú epo sí gbogbo ilé. Lẹ́yìn èyí, wọ́n bẹ̀rẹ̀ sí ní sáná sí i. Ṣùgbọ́n bí wọ́n ti ń sáná kò jò rárá. Wọ́n gbìyànjú títí, orí pàbó náà ló já sí. Ọkùnrin kan báyìí nínú wọn ní kí wọ́n dẹ́kun iná sísá sí inú ilé náà. Ó ní pé bí wọ́n bá fi iná sí ilé náà láti òní títí di ọdún 10, wọn ò lè rí ilé náà jó. Ó ní kí gbogbo wọn sún sẹ́yìn kúrò ní agbègbè ilé náà. Wọn ò sì já níyàn rárá. Ó ti ọwọ́ bọ inú àpò rẹ̀, ó mú ẹyin adìyẹ kan jáde. Ó jù ú firifi sí inú ilé náà. Ẹsẹ̀kẹsẹ̀ ni iná sì sọ nínú ilé lọ́hùn-ún. Ká tó rí ìṣẹ́jú díẹ̀, ilé ti jó kọjá sísọ. Àwọn ọdẹ bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀ ìṣẹ́gun lọ sí ilé Olúọdẹ. Báyìí ni orí 5 ìwé ìtàn Adìyẹ́bàlókun parí. A ó máa tẹ̀síwájú nínú orí 6 láìpẹ́. Ẹ kú ojú lọ́nà.